2025 àmọ́ ẹ̀yin ọlọ́run wa lógo ni o bàbá ológo tí wọ́n máa gbogbo lọ Túnjí Ọlálékan ló kọ mi ẹ̀kọ́ ọdún ẹ̀kú yèdú ọ̀pọ̀ ọdún láṣẹ lókè pẹ̀jẹ́ máa kí gbogbo ẹ̀yọ́ olùfẹ́ tèmi pé happy new year ọdún ayọ̀ lọ́dún yóò jẹ́ fún wa o. àmín. Afúyẹ́ gẹ́gẹ́ tí ò ṣe é gbé jìgbìnìjìgbìnì bí àtẹ ìlẹ̀kẹ̀ kábíyèsí àmàṣìbàrẹ̀ láàárọ̀ tòní tó pé báyìí yóò bá mú mi àfìbà fọlọ́run ọba aláàánú ọba dẹ́dà wá júbà rẹ̀ láàárọ̀ tòní ọba olóore àná ọba olóore mi ọba olóore lọ́jọ́ gbogbo lágbára ọlọ́run bá ojúmọ́ tí mọ́ alẹ́ ní ojúmọ́ ìdùnnú ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ fóníkálukú wa o bó ṣe wá jẹ́ pé ọ̀dà ìtọ́ kì í dá ẹnu ọ̀dà ìtọ̀ kì í dàdí ọ̀dà owó kì í dá dàdà ọ̀dà rere kò ní dá wa láṣẹ Èdùmàrè ń jẹ́ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ iléeṣẹ́ Bondfm 92.9 tó fi kalẹ̀ sílùú onígbòǹgbò ní GRA níkẹjà láti ń kí n pẹ́ kojúmọ́ o Ganiat Bello-Ashiru lórúkọ tèmi. Odídẹrẹ́ mọ̀ gbé ẹ̀gá mọ̀ gbé ẹyẹ mọ̀ gbé jura wọn lọ ìké wọ́ṣọ̀ yàtọ̀ síta wọ́n ìké ológun yàtọ̀ sí ẹyẹ oko gbogbo. Iléeṣẹ́ Bondfm yàtọ̀ láàrin àwọn iléeṣẹ́ rédíò abájọ táwọn àgbààgbà fi sọ pé iléeṣẹ́ rédíò méjì ló wà. Wọ́n ní Bondfm ń léwájú àwọn tó kù ń tẹ̀lé ẹ sá máa tẹ̀lé wa lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́ làgbẹ́ wọ́ tọkọ́ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́ àti pé ibi tí aláṣọ bá jókòó sí náà lòkùnkùn tí wọ́ tọ́ lẹ́yìn o ọ̀gẹ́rẹ́rẹ́ làgbẹ́ wọ́ tọkọ́ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́. yẹ ẹ jẹ́ mọ̀ pé èyí ni bí wọ́n ṣe náwó àwọn wo ààrẹ tẹ́lẹ̀ rí Muhammadu Buhari ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ ikú lọ́yọ̀ tani olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ Yar'Adua owó tó ń lọ bíi tírílíọ̀nù lọ́nà okòólérúgba àti méjìlá àbò lédíẹ̀ 232.55 trillion naira òní wọ́n ná láàrin ọdún mẹ́tàdínlọ́gbọ̀n 27 years. wọ́n ní lónìí ni kò ní dọ̀la bí àṣà rẹ̀ ń jẹ́ ẹjẹ́ mọ̀ pé ààrẹ Bọ́lá Tinubu yóò lọ ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Enugu lónìí láti lọ ṣí àwọn iṣẹ́ àkànṣe kan èyí tí wọ́n gbé kalẹ̀ níbẹ̀ nígbà tí gíwá gbogbo àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè sì sọ di mímọ̀ pé ààbò tó gbópọn ó máa wà ní gbogbo agbègbè Enugu. ògbóǹtarìgì agbẹjọ́rò tí ń jà fún ẹ̀tọ́ ọmọ èèyàn tó fi lóye kó ṣe bùjókòó ní olóyè Fẹ́mi Fálànà wọ́n tàkòtò ọ̀rọ̀ sí ààrẹ tẹ́lẹ̀ ní olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n ní ẹ fẹ́ gbìyànjú àti ta iléeṣẹ́ ìfọpo ti ìlú Pọ́tà fún Yar'Adua fún Dangote ṣùgbọ́n Yar'Adua náà ló gbégilé tí ọ̀jẹ̀ ẹ̀ta tọrọ mọ̀ yìí pé ọgbọ́n ètè kan bẹnu yá àbẹ́ta yín tó mẹ́ta tán tó tún gbìn. ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé tó jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà alàgbà Kashim Shettima ọmọ àti ń sọ di mímọ̀ wọ́n ń ṣe rí ètò àtúntò táwọn ń ṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àǹfààní iṣẹ́ yanturu ló máa wá fún àwọn orílẹ̀‐èdè yìí pàápàá jùlọ ètò ọrọ̀ ajé wa yóò máa fò lókè lálá ẹ lọ fọkàn balẹ̀ o. tí Kérésìmesì bá ti dé tọ́dún tẹ̀lé ọ̀pọ̀ ẹ̀dá ó fi ibi tí wọ́n ti ń ṣẹ́ sílẹ̀ wọ́n lọ sí ìlú wọn pàápàá jùlọ láti lọ ṣàbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí wọn àti láti ṣe àjọ̀dún ọdún pẹ̀lú wọn kọ́ sí pé kọ́ fògùn fọ́lọ́wọ́n bá pẹ́ tó ojú àwọn ọrọ̀dún. yẹn ẹ̀yà máa ń pẹ́ ní báyìí wọ́n ní ọ̀pọ̀ àwọn èèyàn tó lọ sí ìlú wọn bí àwa ta lọ lóòkè wọ́n ní àti padà sí ẹnu iṣẹ́ wọn ló di wàhálà kí ló fà á owó ọkọ̀ wọn lọ wọn gbogbo bákan náà ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọn ò rí owó fi ra epo sínú ọkọ̀ ti fowó ṣọdún Kérésìmesì tán. ìjà ẹjọ́ máa pọ̀ òdíje dupò ààrẹ tí kádàrá òṣèwọ́n lóore lábẹ́ ẹgbẹ́ òṣèlú LP yẹn alàgbà Peter Obi ó máa ń sọ nínú ẹ̀kọ́ lẹ́yìn tí wọ́n lọ ṣàbẹ̀wò sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́